Ọmọ Yorùbá, gómìnà Ṣèyí Mákindé wọ́n ti búgbe ta, wọ́n ti pariwo síta. Bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí, gómìnà Ṣèyí Mákindé fún ara wọn ti ń sá káàkiri nítorí pé àwọn intelligent report kan jáde wípé àwọn Fulani wọ́n fẹ́ ṣe wọ́n ní jàǹbá, a gbọ́ bẹ́ẹ̀ wọ́n fẹ́ ṣe wọ́n ní jàǹbá. Bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí, àwọn Fulani wọ́n ti ń wá gbogbo ọ̀nà láti rí dájú wípé wọ́n dojú ìjọba ẹnjìníà Ṣèyí Mákindé bólẹ̀. Wọ́n ń wá gbogbo ọ̀nà láti dí pẹ̀lú gọ́vnà Ṣèyí Mákindé torí pé wọ́n rí pé ọmọlúàbí ní ẹnjìníà Ṣèyí Mákindé. Àwọn nǹkan tá à ń sọ yìí a ò rí, kò ṣojú wa, a gbọ́ ni. Kódà màá mú àwọn ẹ̀rí méjì mẹ́ta kan tí màá fìdí ẹ̀ múlẹ̀ fún yín. Ẹ bá mi pín fídíò yìí, kó dé àwọn ibi tó yẹ kó dé. ẹnjìníà Ṣèyí Mákindé ti búgbe ta torí àwọn fún ara wọn ti rí àwọn nǹkan táwọn Fúlàní pláàni fún wọn. Now gbogbo wa la rí àwọn nǹkan tó ń jáde lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Ẹ rí arábìnrin kan tó pariwo síta tó lo hijab tó ní Ìwó road àbí bí kan. Mo máa play fídíò yẹn fún yín tá a máa fetí wa gbọ́. Ó ní dírẹ́fà kó àwọn nìbàdàn, bó ṣe kó àwọn, ó kàn di pé ó change route sí Abẹ́òkúta, ó fẹ́ jí wọn gbé. At the end of the day àṣírí ẹ̀ tú, ìyẹn kéré. Ẹ wo oríṣiríṣi àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ nínú Ìbàdàn. Àwọn Fúlàní wọ́n ṣèpàdé, wọ́n kó bíríkótó, wọ́n kó bíríkótó, wọ́n wá gbogbo ọ̀nà láti rí dájú wípé wọ́n ṣèkà fún ẹnjìníà Ṣèyí Mákindé according to báwa ṣe wo òye yẹn. Torí tẹ bá wò Ọ̀yọ́ state ni wọ́n ti ṣe jàǹbá jù. Ẹ lọ sí gbogbo òkè ògùn yẹn, ẹ rí i pé ohun tá à ń sọ fún yín kò ṣe ṣeréṣeré. On a daily basis ni wọ́n ṣe jàǹbá fún wọn níbẹ̀ látara pé wọ́n fẹ́ bà titi ẹnjìníà Ṣèyí Mákindé jẹ́ torí wọ́n rí i pé wọ́n nífẹ̀ẹ́ ọmọ Yorùbá lọ́pọ̀lọpọ̀. Mo fẹ́ play fídíò kan fún yín tẹ́ máa fi mọ̀ wípé àwọn Fúlàní wọn mú ní kékeré. Bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí, olórí àwọn Fúlàní tí bàbá wa olóyè Sunday Adéníyì Adéyẹmọ Ìgbòho òòṣà owó babadami ẹkùn ọkọ Fúlàní ọmọjọmọlọ àjànàkú kọjá mórí nǹkan fìrí tabarérinká ní arérin ọmọ ládéládéládé aláàfin ò ládé adé aládìkúnra gbàfà láàfin. Kábíyèsí Elédùmarè, ṣé mọ̀ pé bàbá wa ọmọ Ọ̀yọ́ state ni wọ́n. Àwọn olórí burúkú Fúlàní wọ́n ti rí wípé bàbá wa Ṣèyí Mákindé wọ́n ń hùwà ọmọ ọkọ. Ẹ mọ̀ pé àwa ọmọ Yorùbá la sunkún lọ bá bàbá wa olóyè Sunday Igboho wípé àwọn kan wà ní gángan tí wọ́n ṣe kíni, tí wọ́n ń fojoojúmọ́ jí àwọn èèyàn gbé. Kódà wọ́n jí ọmọọba Ṣígàngán gbé, ẹni tó jẹ́ ọmọọba tí ọba fi okó díẹ̀ bì wọ́n jí gbé tí wọ́n gba 4 million tó jẹ́ olórí burúkú kó lórí àwọn Fúlàní. Òun ló bá wọn ọmọ bọ́ yìí fi ọmọ ẹlẹ̀ tó gbowó tí wọ́n fọmọ ẹlẹ̀. Náà ọ̀pọ̀lọpọ̀ ẹ̀rí wà wípé Ìgàngán yẹn tájẹ̀tì àwọn Fúlàní ni. Láti ìgbà tí bàbá wa olóyè Sunday Igboho tí wọ́n dẹ̀ ti lọ lé Sálíù kúrò ní Ìgàngán ló ti di wípé àwọn Fúlàní wọ́n ti ṣíjú sí ẹnjìníà Ṣèyí Mákindé. Wọ́n expect pé ńgbà tí bàbá wa olóyè Sunday Igboho wálé pé bóyá ó jẹ́ kí ẹnjìníà Ṣèyí Mákindé kí wọ́n kọ́ hùwà ọmọ àlè, but ọmọ ọkọ ni bàbá wa Ṣèyí Mákindé. Wọn ò ní ṣe bẹ́ẹ̀ láéláé torí ó mọ̀ pé ìkọ̀kọ̀ náà ni gbogbo àwa ọmọ Yorùbá. A lè tò sọ́tọ̀ọ̀tọ̀, ìkọ̀kọ̀ náà ni gbogbo wa. Láti ìgbà yẹn ni wọ́n ti bínú sí bàbá wa Ṣèyí Mákindé according to psychology reading àti àwọn intelligent report tí à ń rí online. Now ẹ wo eléyìí, Sálíù Gàngán tí wọ́n lé kúrò ní Gàngán táwọn ará Ìlọrin gbàmọ́ra. Ẹ máa gbọ́ ọ̀rọ̀ láti ẹnu ẹni tó jẹ́ chief imam gbogbo ilẹ̀ Yorùbá tí wọ́n wà nílọrin, tí wọ́n dẹ̀ jẹ́ ẹni tó ń dáàbò bo gbogbo ọmọ Yorùbá nílùú Ìlọrin. Wọ́n sọ̀rọ̀, wọ́n ní àwọn ṣetán, àwọn juwọ́ jùsẹ̀ wípé báyìí operational Fúlàní pààyàn ó jíyàn gbé ó gbọ́dọ̀ take place ilẹ̀ Yorùbá. Kódà wọ́n sọ nínú fídíò yẹn, wọ́n ní látìgbà tí Sálíù ìjọ tó ti tẹsẹ̀ wọ
ìjọ yẹn ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní jíyàn gbé àwọn nǹkan tí ò ṣe kódà wọ́n dárúkọ àwọn tí wọ́n jí gbé lọ́rin àwọn èèyàn ńlá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 ń
ní ìsẹ́mi Ìlọrin tí wọ́n ti gbà mọ́ra. Ẹ má gbàgbé nígbà ayé bàbá wa Àfọ̀njá tí wọ́n lọ béèrè fún àánú tí wọ́n lọ bá Álímì, ṣe mọ̀ pé nígbà tí wọ́n pe Àfọ̀njá, Álímì dẹ̀ ṣe kí ni, ó pa Àfọ̀njá, ó take over Ìlọrin mọ́ ọmọ lọ́wọ́. But bí wọ́n bá lọ fún ogún ọdún, ìjọ kan ṣoṣo lóòótọ́ máa bá gbogbo wa lájọ mọ̀ wípé Ìlọrin ilẹ̀ Yorùbá ni, kò sí àní-àní, kò sí àmúlùmálà ń bẹ̀. Bàbá wa Chief Imam Ìlọrin lè jẹ́ kó yé wa pé the same tí wọ́n ṣe ń gbà náà ni wọ́n tún ṣe nísìn. Wọn ò tiẹ̀ wá, kò tún wá ti pé wá fẹ́ ṣoore fún wọn, àwọn ló tún ṣoore fún. Wọ́n ṣoore fún tán pé kó máa bọ̀ pé kó rí ibìkan jókòó sí Ìlọrin, ó tún bẹ̀rẹ̀ ìwà wèrè yìí. Kódà wọ́n sọ débi pé láti Ìlọrin ni wọ́n ti ní gbogbo àwọn Fúlàní tí ń wọ gbogbo ilẹ̀ Yorùbá ṣé ọlọ́pàá ni. Ẹ máa fi ẹnu ara yín gbọ́, ẹnu oníkàn láti ń gbọ́kàn. Bàbá yẹn ní nísìnyí báyìí wọn ò rí ní Ìlọrin mọ́ látara àwọn iṣẹ́ ńlá abi tó ti ṣe. A dẹ̀ ń gbọ́ lẹ́nu àwọn blọ́gà káàkiri pé ó ti padà sí Ọ̀yọ́ state. Bí irọ́ ni bí òótọ́ ni a ò mọ̀. Níbo ló wà lọ́yọ́ state? Kí ni mission ẹ̀ ní Ọ̀yọ́ state? Kódà ó ní àwọn fídíò kan tó jáde ní ẹnujọ́ mẹ́ta yìí tí wọ́n jẹ́ ká mọ̀ pé Ìbàdàn ló ń bọ̀. Ṣèbẹ́gbọ́ngbà kan tí ẹ̀rí máa jẹ́bi nìṣó, gbogbo aláwà lórí afẹ́fẹ́ tí a gbọ́ nígbà kan wípé wọ́n ní àwọn kan wọ́n ya wọ Ìbàdàn more than 10,000. Tagbóngbà ẹ̀ tí wọ́n bá tẹ̀ tó 10,000 tí wọ́n ní wọ́n múra ogun tọ́dì kàkà tọ́dì kúkú tí wọ́n ní wọ́n wọlé sí Ìbàdàn. Ọ̀pọ̀lọpọ̀ àwọn blọ́gà ni wọ́n gbé nígbà yẹn. Èmi nǹkan tí màá rí ẹ̀rí mi ì fẹ́ go deep nínú ẹ̀. Màá kọ̀ sọ naturally, màá analyse ẹ̀, màá jánu bẹ̀. Ọ̀rọ̀ tí mo gbọ́ tí bàbá wa dáadáa Chief Imam gbogbo ilẹ̀ Yorùbá tí wọ́n sọ láàárọ̀ ìwé pé kó má jẹ́ pé nǹkan tá à ń gbọ́ láti jọ́ yìí pé wọ́n fẹ́ da ojú ìjọba ẹnjìníà Ṣèyí Mákindé bolẹ̀, wọ́n fẹ́ ṣe jàǹbá fún wọn. Kó má jẹ́ òun ni Sàlíù Gọ̀gán ṣe sá kúrò nílọrin, torí à ń gbọ́ pé ó ti sá kúrò báyìí. Bàbá gan fẹnu wọn confirm, máa play fídíò yẹn fún yín. Now ọmọ Yorùbá, àwa máa ń sọ fún yín wípé ogun ti dé, wàhálà ti dé. Ṣèbẹ́gbọ́rọ̀ tí Sultan of Sokoto sọ, ó ní tábà máa stop àwọn Boko Haram banditry nǹkan pé kò ṣe báyìí báyìí. Ó sọ débi pé wọn ò lè stop. Gbogbo iná ìṣẹ̀lẹ̀ máa fojú yín rí. Ìyẹn máa jẹ́ nínú next video wa. Ẹ jẹ́ kí wá play fídíò tí Chief Imam ti sọ̀rọ̀ fún yín. Tí bá tiẹ̀ lè play ẹ̀ tán torí Bluetooth ni màá fi play ẹ̀. Mo sọ fún yín, ẹ support èmi ọmọ yín Williams Olúwatósìn Ògúnbíyì, aka Mass Burial for the bad leaders, aka Alogun Masika, aka Mass Gloria for the good leaders. Mo sọ fún yín, ẹ support mi. Now gbogbo àwọn fídíò bíi mẹ́ta tí mo fẹ́ play, ó jẹ́ kí n project ẹ̀ ní kẹ́ máa rí evidence, kẹ́ máa rí bí wọ́n ṣe ń sọ̀rọ̀. But torí pé system tí mo ní kẹ́ support mi pé mo fẹ́ rà, mi ti get ẹ̀ fóònù tá à ń lò náà sì là ń lò. So therefore máa play ẹ̀ nísìnyí. Fẹ́yìn tọ́lọ́ bá bùkún fún tẹ̀wọ̀pọ̀kè jẹ́ support iṣẹ́ tó da tí máa fi ń ṣe. Ẹ support mi sórí GT bank account ní 021 41 68 704 021 41 68 704 021 41 68 704 GT Bank, Zam Williams Olúwatósìn Odúagbówà kó lè gbé ọ̀dàlẹ̀. Now ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ sí ní play fídíò yẹn lẹ́yọ kọ̀ọ̀kan. Mo máa bẹ̀rẹ̀ látòrí ibi tí bàbá wa Chief Imam Yorùbá ti sọ̀rọ̀. Màá gbé bí orí ọmọbìnrin kan tá a gbọ́ ni mi mọ̀ bóyá ó rí bẹ́ẹ̀ tí wọ́n mú ní Katsina tí wọ́n bá àwọn ammunition lọ́wọ́ ẹ̀. Ìwádìí tá a gbọ́ lẹ́nu tá a ṣe ó jẹ́ ká mọ̀ wípé ó dà pé Ìbàdàn ló ń bọ̀. Ìyẹn obìnrin kan tí wọ́n mú tó wọ ìjáàb tó jẹ́ pé ọta àbọ̀n ló wà nù báàgẹ̀ inú kan tó gbé dání tó jẹ́ ọta àbọ̀n ló kúnú ẹ̀ bám. A gbọ́ pé Ìbàdàn ló ń bọ̀. Now kí ló fẹ́ wá ṣe ń Ìbàdàn? À ń gbọ́ fìrìfìrì pé Sàlíù tún ti ń gbilẹ̀ padà sí Ọ̀yọ́ state. Bóyá òótọ́ ni bóyá arọ́ ni èmi ò tí lè fìdí ẹ̀ múlẹ̀ fún yín. Now ẹ jẹ́ ń bẹ̀rẹ̀ látòrí ọ̀rọ̀ bàbá wa Chief Imam.
ọ̀rọ̀ bàbá wa ṣìfì máa kọ́ ra pílè díẹ̀ bẹ́ẹ̀ torí pé kí ni mi fẹ́ jẹ́ kí fídíò ìgún jù ó yá ẹ bá mi ká lọ. ó kọ́ mi ní Sheikh Abdulrahim àdúrà nígbà tí ìmọ̀ Yorùbá kò lọ ní Yorùbá náà ní Nàìjíríà. mi ì lè dín mú báyìí fọlọ́ ta kọ́ ọ̀rọ̀ náà lórí. kẹjá kọ̀ máa gbọ́ sáwọn. àwọn Fúlàní ti pọ̀ ní Ìlọrin ilé àwọn Fúlàní tó wà ní Ìlọrin jẹ́ 92 kọ́pà ní àwọn Fúlàní tó lọ tó wà lọ́wọ́ àti bẹ̀rẹ̀ náà ti ń wọ ìlú kọ̀ọ̀kan káàkiri ilẹ̀ Yorùbá kò sí ìlú kan tó wà nílẹ̀ Yorùbá tí Fúlàní ò sí mọ́ nísìnyí báyìí kọ́dà bí tọ́lọ̀ tún ní àyè gba Fúlàní délẹ̀ Yorùbá 47 sẹ́ríkì ìlú kọ̀ọ̀kan ni wọ́n ti ní báyìí so Èkìtì ní sẹ́ríkì Fúlàní lẹ́kìtì wọ́n ní níjẹ̀bú wọ́n ní Èkó wọ́n ní Ọ̀yọ́ wọ́n ní Ìbàdàn wọ́n ní káàkiri gbogbo ìlú ọjọ́ 47 wọ́n ní sẹ́ríkì káàkiri so tó ń bá tí wọ́n bá dé sẹ́ríkì gangan kó ní gangan ní Ìbàràpá tó padà sí Ìlọrin àwọn sẹ́ríkì yòókù kọ́ so tẹ́ sì tẹ́ wá káàkiri gbogbo ilẹ̀ Yorùbá torí pé àjẹ́ndà àwọn sílẹ̀ Yorùbá ọ̀yẹ́tọ̀ sí táwọn arò wọ́n fẹ́ gba ilẹ̀ Yorùbá ni ṣe gbọ́ wípé tẹ́ bá wo àkọọ́lẹ̀ èyí tó ti kọ láti 1902 wọ́n ti kọ́ kalẹ̀ pé àwọn Odùduwà láti gba Ìlọrin nìkan gbogbo ilẹ̀ Yorùbá àwọn fẹ́ sọ di èyí tẹ́ máa ní nàlá ṣe gbọ́. so ìdí rẹ̀ tí sẹ́ríkì Fúlàní fi sáwá sí Ìlọrin so báyìí ni sẹ́ríkì Fúlàní ti wọ Ìlọrin but láàrin ìgbà tó wọ̀ Ìlọrin yẹn láàrin ijọ́ mẹ́wàá kò tí ẹ̀ tí ẹ̀ tó bí ọ̀sẹ̀ kan tó wọ̀ Ìlọrin wọ́n jí Aláàjì Àtẹ́rẹ́ gbé náà jí gbé wọ́n tún já ẹlòmíì gbé láàrin Ìlọrin wọ́n jí baálẹ̀ Sókótó gbé nílọrin so wọ́n bẹ̀rẹ̀ sí já àwọn èèyàn gbé nílọrin so nǹkan tí ó ṣẹlẹ̀ ní south west tàbí ilé náà ló tó padà sí Ìlọrin padà so bí ọ̀rọ̀ sẹ́ríkì ṣe wà ní Ìlọrin but àwọn tó ń gbọ́ pípì ní sí pé sẹ́ríkì ọ̀rẹ́ tuntun kò nílọrin ojúṣe mi gẹ́gẹ́ bí chief imam yìí. ẹ máa gbọ́ o bàbá wa ṣífì máa mú sọ̀rọ̀ kan bẹ̀ yẹn wọ́n ní atúgbọ́ pé ó ti kúrò nílọrin ní bolówà ìbò ló lọ ṣé ilẹ̀ Haúsá ló lọ ni òun lè bí ṣe sọ fún yín wípé ọ̀rọ̀ mi lè má máa yé yín dáadáa èmi máa bí ọ̀rọ̀ tí ó bá níkìn èmi ò kí èrà tí ó bá lọ́mọ nínú tí n bá sọ fún yín pé báyìí kẹ́ mọ̀ pé mo ti rí nǹkan tó fẹ́ jọmọ́ bẹ́ẹ̀ tàbí kí n ti rí nǹkan tó jẹ́ bẹ́ẹ̀ mi ì jáde láì kìí ṣe pé mo gbọ́ nǹkan èmi kúrò nínú àwọn tó wá ń sọ̀rọ̀ nítorí wọ́n fẹ́ pawó mo kúrò nínú àwọn tí wọ́n fẹ́ sọ̀rọ̀ nítorí pé iṣẹ́ tí wọ́n ń ṣe ní gbogbo ibi tọ́wọ́ tó wọ́n jẹ mo kúrò nínú ẹ̀ tí n bá fẹ́ blog tí n bá fẹ́ ṣiṣẹ́ àti blogger tèmi bá jẹ́ blogger pé mo fẹ́ máa dá sọ̀rọ̀ Àgbàlá Gabriel Ìyá Ọlọ́ṣun Muyideen kìíní kan igbá kan àwo kan tèmi bá fẹ́ jẹ́ blogger tí wọ́n máa pawó mo mọ bí mo ṣe fẹ́ blog sẹ́lẹ̀ ní ẹ̀ gbogbo ẹ̀mí ni mo fi ń sọ ti gbéraga kọ́ bẹ́ẹ̀ ni àjànàkú kọjá mo rí nǹkan fìrí taba lórí ká ní àárín ni iṣẹ́ tí mo mọ̀ ń pa dáadáa níṣẹ́ yìí èmi ò ṣe blogger I'm not a blogger I'm a freedom fighter I'm an activist tẹ́ bá lọ wo dáadáa ẹ̀rí gbogbo àwọn nǹkan tí máa ń wá fún yín mi mú ọ̀rọ̀ individual wá n tó bá mú mi bóyá mo mú ọ̀rọ̀ individual wá individual yẹn ti ta wọnú nǹkan tá à ń ṣe ni ó ti ta wọnú Yorùbá nation I'm a freedom fighter I'm not a blogger ìdí nìyẹn tó wó ṣe pọ̀ lọ́wọ́ tèmi tí èmi ò ṣe tí mi ṣe lówó tó pọ̀ tó fi jẹ́ pé mò ń bẹ Ọlọ́run ní kí n tó jẹ kí n tó mu torí pé àwa ò ṣe nítorí owó àwa ń ṣe nítorí pé kí ilẹ̀ Yorùbá gba òmìnira kí ara lè tù wá kó lè tù àwọn ọmọ tá a bá bí kó lè tù àwọn ọmọ táwọn tá a bí táwọn náà bá tún bí kára lè tù wọ́n blogger mélòó lẹ rí tó ń fi account number ẹ̀ síta they make millions of money millions they make thousands of dollars àìmọye àwọn blogger tó ń pa $20,000 a month bẹ́ẹ̀ ni aláwọn tó pa $10,000 every month $5,000 every month àwọn lè rí tó yẹ pé kí ẹnìkan tó sún wọ́n sáré dírágì ẹ̀ tí ìjàpá bá sún wọ́n dírágì ẹ̀ tí nọ́ọ̀kì bá sún wọ́n dírágì ẹ̀ wọ́n ò dírágì ẹ̀ nítorí Ọlọ́run wọ́n dírágì ẹ̀ láti lè rówó ni ẹ̀jẹ̀ máa rí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn blogger ìlú òyìnbó ló wà wọ́n mọ̀ pé ní ti táwọn bá ṣe lè kù gìrì wá mú àwọn ó yàtọ̀ sáwàtà wà Nàìjíríà báyìí
tá a dẹ̀ tún ṣe ohun tá à ń ṣe ó jẹ́ kẹ́ mọ̀ pé a fi ẹ̀mí wá sọ́wọ́ ọlọ́run ni pé tọ̀ ọlọ́run ibi tó bá wùn ẹ́ ni kò darí wa sí. Àwa ò ṣe lè nítorí owó, èèyàn lè torí owó kó gbé ẹ̀mí ẹ̀ ní 50-50. Ohun tá à ń ṣe tá à ń gbójú síta yìí mọye millions of people tó mẹ́ tó jẹ́ Mass BTV mélòó ni wọ́n lè mí mọ̀ àkàfi ẹ̀yìn ìyá mi bàbá mi kọ̀ọ̀kan tẹ máa ń pè mí ní mo mọ̀ àti bí ọmọ mi sẹ́dá ká lọ́ba gba 1,000 gba 2,000 gba 5,000 gba 10 kọ́bọ̀ gba òun ni mo fi ń mi sí nínú àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ tó ń jẹ̀jẹ̀kújẹ. Tẹ bá fún mi ní ọ̀nà tó tọ́ màá gbà bí mo ṣe ń parí òkè nísìn ìgbà kan tí wọ́n jí ọ̀kadà kan ṣoṣo tí mo ní láyé mi tí wọ́n jí. It takes me up to 9 months kí n tó ra ọ̀kadà mi torí pé mi lówó mọ́tò mi ìyẹ̀ lè máa ẹ̀mí ìlú tó kéjá bẹ́ẹ̀ jẹ̀jẹ̀kújẹ kí wọ́n sọra mi di blogger kalẹ̀. No, I'm not a blogger. Kí Yorùbá nation tó dé láwà tí ń sọ̀rọ̀ lórí afẹ́fẹ́ ààrẹ ní tó àkàrẹ̀ burúkọ wa jẹ́ rí tààdẹ̀ ní ìbàjẹ́ láéláé. Náà ọmọ Yorùbá gbogbo wa láti gbọ́ nǹkan tí bàbá wa Chief Imam sọ. Wọ́n ní ó ti kúrò nílọrin níbo ló lọ. Èmi àti yíjọ mọ̀ pé kò lè lọ sílẹ̀ Haúsá, kò lè lọ torí kò sí kankan lẹ̀ Haúsá. Bẹ́ẹ̀ kẹ̀dẹ̀ rèé kò lè lọ sílẹ̀ Ìgbò, wọn bí aláìyá ẹ̀dá kò ní lo 24 hours níbẹ̀ tí wọ́n á fi fish out. Ilẹ̀ Yorùbá ló gbolè ló gbọ̀lẹ̀ ló gba Fulani ló gba jínigbé ló gba dáhùn ló gba Fulani dáhùn. Ilẹ̀ Yorùbá yìí nìkan ni kódà kò lè lọ Benin, wọn bí ya kò tó bẹ́ẹ̀ kò lè lọ south west yìí nìkan náà ló lè lọ. Náà kẹjá máa gbọ́ lọ. Wọ́n mẹ́wàá kò tí ẹ̀ tó bí ọ̀sẹ̀ kan tó wọ̀ lọ́rí wọ́n jí alájí abẹ́rẹ́ gbé wọ́n tó já àlùmí gbé láàrin lọ́rí wọ́n jí baálẹ̀ Sókótó gbé nílọrin tó wọ́n bẹ̀rẹ̀ sí já àwọn èèyàn gbé nílọrin tó nǹkan tí ó ṣẹlẹ̀ ní sáàtù ẹ̀tọ́ bí ń lé wọn náà ló tó padà sí Ìlọrin padà. Bí ọ̀rọ̀ Sẹ́ríkì ṣe wà ní Ìlọrin bọ́ àwọn tó ń gbọ́ pípì ní sí pé Sẹ́ríkì orin tuntun kò nílọrin. Ojúṣe mi ni gẹ́gẹ́ bí Chief Imam Yorùbá nílọrin láti dìbẹ́ǹdì àwọn ẹ̀yà mi kí agbúmọ̀ ṣe wọn. So ìgbà tí mo gbọ́ pé Sẹ́ríkì wá sí Ìlọrin oní mo ti pe àwọn oníwèé ìròyìn pé gbogbo Fúlàní ti bá wọ̀ lọ́rin o kí Kwara State government kó mójútó wọn kọ́lá pé kó mọ ibi tí wọ́n bá ń gbé torí pé lọ́wọ́ taburú láti pé torí pé ìdí ọmọ iṣẹ́ tí wọ́n fẹ́ máa ṣe ní Ìlọrin tó fi rán wá sí Ìlọrin torí pé kò sí àyè tó ti máa da ẹran jẹ ní Ìlọrin tó tẹ́ sí torí pé àwọn atáwà nílùú àní faramọ́ kí Fúlàní ojú kó tó wá lọrin ṣẹ́kú wà láti dé ọmọ gbé àwọn èèyàn ṣe káàkiri lọ Haúsá. Chief Imam ẹjẹ má bínú sáà ṣé Ìlọrin ṣe south west mọ́ ni torí mo gbọ́ tẹ́lẹ̀ bọ́ ṣe ń ṣe ní south west so yẹn ní pé Ìlọrin ti di north central lóòótọ́ ẹ̀ ń ṣeré ni. kò ní faramọ́ Ìlọrin so gẹ́gẹ́ bí ojúṣe mi àtògbò àwọn Yorùbá tó wà ní 12 local government àjọṣe mítìlẹ̀ papọ̀ ìpè àwọn onífaramọ́ kí Fúlàní ó dúró àwọn tẹ́lẹ̀ àwọn àìsàn ẹ̀kọ́ dúró nílọrin ọmọ wa pa ìlera bá wa bí wọ́n ti kó ìlera bá wọn ní sàtọ́sí. ṣe rí iṣẹ́ mi kò yẹ kí n mọ tún join activities kankan bí àjàgbára ilẹ̀ Yorùbá but àyà lè sáré olùpẹ̀lú tí ó wẹ̀ fún un gbogbo àwọn ọmọ Yorùbá tọ́jọ́ máa lọ́rin wọ́n ti kú tán ṣe ń gbọ́ tàǹpáwọ́ Yorùbá pé níbẹ̀ ló jẹ́ òkú tẹ̀lé kọ́lẹ̀ tí máa gbọ́ Awon Àbàjá níbẹ̀ ló jẹ́ òkú Oníyẹgí òkú Babátúndé Alánàmú òkú Alákàsímù Agbéyẹgí òun òkú tó gbogbo àwọn tọ́tọ́ fún Yorùbá tó wà nílọrin kú àwọn tó wà ní Kwara South náà tọ́jọ́ bí Ọláwọ̀yí gbogbo àwọn yìí náà jẹ́jẹ́ ẹkùnrin gbogbo ti kú tán so gbàtí wọ́n rọ̀ ká tábà wá ní ká máa wọlé rẹ̀ yìí pé kí kọ́mọ́sẹ́ nìkan tó tún dìde mọ́ ìyá ọmọ ẹ̀jẹ̀ Yorùbá lọ wọ́n wá fi ọ̀rọ̀ ẹ̀sìn gbogbo sẹ́gbẹ́ kan wọ́n á mójútó láti gbé láti lè dìbẹ́ẹ̀dì àwọn èèyàn mi so ìmọ̀ dìbẹ́ẹ̀dì àwọn èèyàn mi ló ti kẹ́kọ̀ọ́ ọmọ bá Fúlàní nílọrin nísìn tọ́lá Fúlàní mọ̀ pé tí mo bá ṣe ìkan nílọrin ìpè kò sí ìyá láyẹ ẹni tí ó lè rí ìwò burú tí ó lò fẹ́ àtàkì Yorùbá nílọrin nígbà tí mo wà nílọrin báyìí
so ẹ̀rọ máa bà wọ́n so ẹ̀ka tó náà fi ọwọ́ gbé ọmọ àbẹ̀tí ó bá fẹ́ sọ ìyàwó rẹ̀ di okó yọ sọ ọmọ rẹ̀ di òwú kan wọ́n á lọ́wọ́ máa àtàkì Yorùbá nílọrin torí pé ilé Yorùbá tó wà nílọrin jẹ́ 6,000 òun náà ní ilé Yorùbá tó wà lọrin wọ́n ti ṣáà aláwọ̀ Fúlàní tó ju 92 company lọ tí wọ́n máa lọ́wọ́ máa dúró kò mọ́ Yorùbá nílọrin tó ní faramọ́ ìdí rèé tí mo fi ń gbìjà àwọn ọmọ ìyá èmi ò nílé méjì tí mo ń gbé náà mo sọ fún ní Táíwò ròdì nílọrin so síìtì ọjà ìyá yẹn náà ni ọ̀dọ̀ mi wà ní pálásì mi wà tí mo ń gbé torí pé téèyàn bá ń gbé ìlú pápátẹ̀ nílé mi sẹ́yìn ìlú ìyẹn ni bọ́t àárín ìlú ni aṣáájú gbọ́dọ̀ máa gbé torí pé ẹ̀tọ́ bá ń gbáṣáájú tó bá ń gbé àárín ìlú bí ìjọba bá ṣẹlẹ̀ lóòdù àkọ̀sán àwọn èèyàn rẹ̀ ó sáré wá bá pé bàbá o etí ó ṣẹlẹ̀ rí o báyìí rí so èmi tèmi o mo dúpẹ́ fọ́lọ́run o torí pé bí ìbá rìn lọ́sàn-án àtòru tó dé dẹ́sẹ̀ kò sẹ́ni bọ̀ tí ó lè gbé bẹ́ẹ̀. now nǹkan tí mo fẹ́ yọ nínú ọ̀rọ̀ bàbá sífìmá mi ni pé one àwọn kan ti fìdí ẹ̀ múlẹ̀ pé àwọn Fúlàní jàǹbá tó ń ṣe wá gbogbo ara mọ̀ pé sífìmá mi níwèé tilẹ̀ Yorùbá sífìmá wọn ò lè fi tẹ̀sí ṣe gẹ́gẹ́ bí ẹ̀yin náà ṣe gbọ́ lẹ́nu wọn sì bàbá ò fi tẹ̀sí ṣe ìyẹn alákọ̀ọ́kọ́ ẹlẹ́kejì wọ́n jẹ́ ká mọ̀ pé lóòótọ́ o látijọ́ tí Sàlíù ti wọ Ìlọrin látijọ́ yẹn làwọn ajínigbé kagbénipa oríṣiríṣi ti wọ Ìlọrin ẹlẹ́kẹta wọ́n tún wá fìdí ẹ̀ múlẹ̀ wípé lóòótọ́ Sẹ́ríkì Sàlíù ó ti kúrò nílọrin àwa dẹ̀ ń gbọ́ fìrìfìrì ó ti wọlé padà sí Ọ̀yọ́ gẹ́gẹ́ bí nǹkan tá a gbọ́ táwọn ilé social media káàkiri ní pé ó ti wọlé padà láti wá máa dúnkokò mọ́ bàbá wa Olúṣèyí Mákindé bàbá ẹ fọkàn yín balẹ̀ ẹ̀dí tí tó bá bí aláìyá Sàlíù dá kò wá ṣòwò nìkan o tó bá bí aláìyá gbogbo àwọn àgbààgbà wọn tí wọ́n ń tì lẹ́yìn jáde kóhùn jáde lọ́yọ̀ọ́ kó sọ pé òun lélẹ̀ tíjọba ò bá ní gbé àwa ò ní ṣe kọ̀kọ̀ fún àwọn ìjọba náà la máa ní kọ́ gbé bẹ́ẹ̀ ni Fúlàní tó bá tún wá bí aláìyá ẹ̀dá bí Sàlíù ṣe ń gbà yẹn tó wọnú gbó kan tó kọ́lé síbẹ̀ tó ń jíyàn gbé níbẹ̀ tó ń pààyàn níbẹ̀ tó ń ṣe oríṣiríṣi níbẹ̀ kí Sàlíù tún ṣerú ẹ̀ tó rò bá nígbè àní fàyè gba kí ọmọ Yorùbá kọ̀ọ̀kan máa kúkú ọ̀wọ̀wọ̀ mọ́ bẹ́ẹ̀ ni àní fàyè gbà mọ́ okay now àwa ń sọ fún àwọn èèyàn wa tó wà nílọrin àwọn bọ̀dá wa àwọn bàbá wa àwọn èèyàn wa àwọn ẹbí wa tó wà nílọrin tó ń pa kúbẹ́kúbẹ́ lábẹ́ Fúlàní à ń sọ fún yín pé àwọn ẹni yìí lóòótọ́ wọ́n fẹ̀sìn bojú à ń sọ fún yín pé ẹ̀sìn ọkọ̀ fẹ̀sìn bojú ni wọn kì í ṣe ẹlẹ́sìn ni wọ́n lójúmọmọ tó bá da lẹ́ǹkan mi lọ ṣe ẹ wo arábìnrin tí wọ́n mú ní Katsina ẹbí Buhari tó bá máa ṣèwádìí ẹ̀ bó ṣe wà yìí òkókó ó lè jẹ́ kan náà ọmọ Buhari ni ìkan náà àwọn fámìlì ẹ̀ náà ẹ wo fídíò yìí ó wọ ìjáàbù ẹ mọ̀ pé oríṣiríṣi nǹkan ló máa wà lábẹ́ ìjáàbù ẹ̀yin ọmọ Yorùbá mélòó nínú yín níyàwó ẹ lè wọ ìjáàbù ó gbé ọ̀tá àbọ̀n sábẹ́ nǹkan tó wọ̀ ìyẹn lẹ fi máa mọ̀ wípé àwọn Arabi wọn ti mọ̀ pé a ní ìfẹ́ ẹ̀sìn ìyẹn ló wá fi ń wọlé sí wa lára Katsina State ni wọ́n ti mú mọ́tò yẹn South West ló ń bọ̀ now ẹ wò gbogbo yín náà lẹ ti rí fídíò ìtẹ́lẹ̀ ọ̀tá àkùmọ́ ló tún yẹn o àjọwọ́ ìjájà sáwọ́ ìjàmọ́ta kó wá àjọwọ́ ìṣù ẹ máa pọ̀pọ̀ ẹ balẹ̀ ó ní confidence lákì àjọwọ́ kó wá àjọwọ́ ìṣù ó mọ̀ pé kò sí kankan ẹ máa wo
Oni kò sí kó dànù. Oni kò sí kó Ọ̀tá àbọ̀ nìyẹn, ọ̀tá àbọ̀ nìyẹn, ọ̀tá àbọ̀ ló wà nínú. Kabuji, kabude studio soda. Ọ̀tá àbọ̀ tí wọ́n ti yìn rárá. Chẹ́ẹ̀rì, ọ̀tá àbọ̀ nìyẹn. Ọ̀tá àbọ̀ nìyẹn. On a normal ground, ṣẹ́gbẹ́ epo. Ẹ máa rí pé kò ṣàjòjì lára ẹ̀, ó ti mọ́ra, kò ṣẹ̀ṣẹ̀ máa bá wọn kó wọlé. Kí ni mo fẹ́ fàyọ nu fídíò tí mo fẹ́ wò wáyé? Ohun tí mo fẹ́ fàyọ ń bẹ̀ ni pé wọ́n ń fi ẹ̀sìn, wọ́n fi ń brainwash wa. Ẹ̀sìn ló fi kọ́ńkà Sókótó. Ṣèbẹ́ gbọ́ǹkan tí Sultan of Sókótó sọ. Ọmọ Yorùbá ẹ jẹ́ ká lọ múra. Ẹ já lọ múra. Ìdí nìyẹn tí mo ṣe fi nọ́mbà bàbá Máyégún síta. Mo máa ń sọ ní gbogbo ìgbà. Ìwọ tó bá fẹ́ dira mi ṣe babaláwo kó lọ bá Máyégún. Mo sọ fún yín mi ní kó lọ bá wọn. Tó bá ń wọ̀n ẹ́ at your wish, gbogbo àwọn tí wọ́n ń pè wọ́n kò tí ì sẹ́ni tí ó kọ̀ǹpilé wọn. Mo dẹ̀ máa ń sọ níjọ́ tí bá ríyàn kan ṣoṣo tó bá ti lè sọ pé mo fún bàbá lówó kíní kan tí ó fẹ́ máa mú sítórì wá, ìjọ yẹn ni mi ní wá ròyìn wọn fún yín mọ́. Now fẹ́yìn tẹ́ ní nọ́mbà wọn ẹ gbà. Ògbénu omi ríran ń tẹja ògbólógbé gúngún ní dún tàbàntàbà nínú aṣọ ògbólógbò oníṣègùn ìbílẹ̀ kan bẹ nílẹ̀ Yorùbá tọmọ tìfún tẹ̀dọ̀ ewé àti olóyè Máyégún adífá bíi ẹni wẹjú aníkúlápó agbọ́sẹ̀sẹ̀ fámọlé agbẹ́ǹkùlémọye olùtọ́wù ogun àìrọ́mọbí ní tiẹ̀ ní ogun àìrálàánú ló ń bá ayé rẹ̀ wọ̀dì mú àrùn ọjọ́ pípẹ́ ló ń bá ọwọ́ jàǹkadì káṣiṣẹ́ bíi erin jẹ̀jẹ̀ ìlérí ogun àmúbọ̀ ọkọ àmúbọ̀ aya ní tiẹ̀ ní tàbí ogun afinisẹ̀sìn níwájú olóore èyíkéyìí ogun tàbí àìsàn tó máa ń bá ayé rẹ̀ jà tètè máa bọ̀ wá sọ́dọ̀ olóyè Máyégún adífábí ẹni wẹjú abolórí bẹ̀rí abániyẹ̀ràwọ̀ ẹni wò aníkúlápó àgbàlagbà ọ̀jìmì tó mọ orúkọ tí wọ́n ń pe àwọn ìyá mi àgbà fún àyẹ̀wò tàbí ìmọ̀ràn ẹ pè sórí nọ́mbà yìí 08023940939 08023940939 báṣẹ́ bá mu mi àjò dànù bí gèrè bá mu mi àjò dànù tilẹ̀ tọ̀nà la fi ń jolóńgìní tètè máa bọ̀ wá sọ́dọ̀ olóyè Máyégún adífábí ẹni wẹjú kógun ayé rẹ̀ ó dà fíẹ́yìn. Kẹ káàbọ̀ padà ẹ̀yin ènìyàn wa. Bàbá Máyégún ọ̀pọ̀lọpọ̀ gbà ni mo ti ń ròyìn wọn fún yín. Àjànàkú kọjá mo rí nǹkan fèrè tàbá rere ká ní àárẹ̀ kò dẹ̀ síbi tí wọ́n kì í deliverance all over the world. Gbogbo àwọn tó pè wọ́n l'Amẹ́ríkà, Germany, Canada nǹkan gbogbo wọn ń pè wọ́n ń dúpẹ́ ni kò tí sẹ́ni tó kọ̀ǹpilé wọn yìí. Ìdí nìyẹn tí mo ṣe torí pé àsìkò tá a wà yìí àsìkò tá a ní láti dira ni kò ń ṣàsìkò tí ẹnìkankan á máa pè àfin lóyìnbó fún wa. Gbogbo àná la gbọ́ ọ̀rọ̀ tí bàbá wa olóyè Sunday Igboho sọ wọ́n ní ká múra sílẹ̀ pé rálì máa tó bẹ̀rẹ̀ peaceful rally tá máa ń ṣe ìwọ́de tá máa ń lọ tá máa bọ̀ tá máa lè tún wọlé padà ó máa tó bẹ̀rẹ̀ pẹ̀lú ògbọ́ Ọlọ́run. Ẹ jẹ́ kí gbogbo akájà màlàká jẹwédú. Ìwọ tó bá ti lọ hang vest yẹ lọ fọ̀. Ìwọ tó bá tó yẹ pé o ti wò pé Yorùbá lè sọ̀kò sọ̀rọ̀ mi má tanra ẹ ọ̀rọ̀ wà ń bẹ̀. Náà mo fẹ́ ká gbọ́rọ̀ lẹ́nu bàbá wa olóyè Sunday Igboho. Ohun tó kù tí mo fẹ́ ká ṣe é ṣe yìí ká fọwọ́sowọ́pọ̀ àtẹlẹgbẹ́ àtọlọ́gbà
nílẹ̀ àti wọn dóde ìjọba kankan nígbà táwọn ọmọ àwa lágbèbí tó lé àwọn bàbá wọn sọ̀pọ́ọ̀tì wa kápítà security tó dálẹ̀ fúnra wa wọ́n ti mú security kan lẹ́sìn wọ́n sọ àwọn kan nífẹ̀ẹ́ lódún ọmọ Yorùbá àwọn kan akíkanjú ọmọ Yorùbá gbogbo yẹn lọ́jọ́ ìwọ̀n ẹ sọ̀rọ̀ ayé nìkan lọ́jọ́ yẹn akíkanjú ẹjọ́ yẹn ìfẹ́ lódún èmi ni mo dálẹ̀ àwọn ọmọdé ti kú bẹ́ẹ̀ àwọn àjọ bọ́ sínú igbó abẹ́rẹ́ látẹ̀kìtì nígbà tí mo dé yìí mo dé tán ni. kúṣẹ́ ni mo ní ṣe wù bàbá. báwa la ní ìdámọ̀ a máa arrange ní gbogbo local government a sì ní security bíi at least a need bíi 60,000. àwọn kan máa wà nù gbó ti Fúlàní àwọn kan máa patrol ní títì láti lè dáàbò bo àwọn bàbá wa ẹ mọ̀ jà bú wọn mọ́ ẹ mọ̀ bú àwọn ọba mọ́ ẹ mọ̀ bú lóye mọ́ ẹ mọ̀ bú àgbààgbà kankan mọ́ ẹ jẹ́ ká fọwọ́sowọ́pọ̀ ni ká wọ gbọ́ ká lé àwọn Fúlàní kúrò lórí ilẹ̀ àwọn bàbá wa nítorí wọ́n ti bàjẹ́. ẹ̀yin náà ti gbọ́pọ̀ tí bàbá wa olóyè sọ nígboro sọ náà ṣe wá rí i pé a ní láti dìrọ̀ mọ́ bàbá wa Olúṣèyí Mákindé nǹkan kan gbogbo ọmọ Yorùbá káàkiri àgbáláyé ẹ jẹ́ ká dìrọ̀ mọ́ wọn nǹkan kan ò gbọ́dọ̀ ṣe gọ́vnà Ṣèyí Mákindé torí àwọn Fúlàní gbogbo pílánì wọn láyé ní pé láti gbé wọn ṣubú torí ọmọ pọ̀ nífẹ̀ẹ́ Yorùbá ó kò yí àwa náà tẹ́lẹ̀ but at the end of the day àwa padà pé ìṣọgbọ́n làwọn ará bíi máa fi ṣe now kẹ má gbàgbé èèyàn wa ẹ support mi ẹ support channel mi ẹ support mi mo bẹ̀ yín financially I need the laptop I need the desktop I need the router router Wi-Fi standard one I need the air condition I need the standard generator I need the table ńlá tó máa fi ń to studio èmi ti kan ṣé mo ti ṣe so many things díẹ̀díẹ̀ but àwọn èyí tí mo pariwo síta tí agbára mi ò gbé tí mo dẹ̀ mọ̀ pé Ọlọ́run á ṣe torí àwọn èèyàn kọ̀ọ̀kan náà ti pè mí tí wọ́n ti promise ni wọ́n ṣe wọn ti ṣe kankan fún mi mo mọ̀ pé nǹkan tẹ́yìn bàbá àtìyàwó lè kódà àgbo nínú àwọn ọmọ Yorùbá alọ́mọ Yorùbá tó lè sọ pé máa bí gba 10 million lọ́bí sẹ́tọ̀ kú studio ẹ̀ a ní àwọn èèyàn wa tọ́jú ọmọ Yorùbá tó wà ní diaspora tó wà Nàìjíríà gan tó wà káàkiri tó jẹ́ wípé wọ́n pé àwọn entertainer yẹn tó bá yọ tó ń sọ̀rọ̀ tó ń ṣe TikTok tó ń fún wọn 10 million 20 million ṣèbẹ́jọ́ mẹ́ta ẹ̀ ní Wizkid fún bọ̀bọ̀ God over ní 20 million tẹ́mi bá gba 20 million yẹn kẹ́ẹ̀kẹ́ mọ impact tó máa nílẹ̀ Yorùbá ó máa ní impact tó máa lọ far but ká ṣàtọ́jú hàn mo kàn fi ọ̀rọ̀ wí ọ̀rọ̀ nìwé kí bí àwọn wà attention Wizkid but mo sọ ilé láti lè mọ̀ wípé ohun tó bá ṣe kókó ẹ jẹ́ ká máa múra sí ẹ̀yin tó lọ́n bá búkù fún ẹ support mi two account details mi 021 41 68 704 021 41 68 704 021 41 68 704 GT Bank Zanu Williams Olúwatósìn Odò Àgbò Àkónígbọ̀dà bye for now.